mi wá ní wípé lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti ìyá Iyán Aládùkẹ́, ṣe rẹ́yìn obìnrin mo máa sọ fún yín, tí ẹ bá fẹ́, tí ọkọ bá fẹ́ yín, tẹ́ bá sì ń jẹ yín lójú ọkọ, ẹ mọ bísínẹ́sì ṣe, ẹ dẹ̀ ní kápítà lọ́wọ́, ẹ dá dúró, ẹ mọ̀ tí mo fẹ́ put down ní Yorùbá tí máa ṣe sọ ọ̀ tí bá ṣe sọ kẹgbà fún mi, kí ẹ mọ̀ tí ẹ̀yin náà ṣe máa ní nǹkan yín personally. Ìyẹn wà. Ẹlẹ́ẹ̀kejì, ẹ máa mọ̀ pọ́kùnrin yẹn ti níyàwó ńlé tẹ́lẹ̀, bóyá ìyàwó ẹ̀ bóyá kò fẹ́ má bí nǹkan kan ó fẹ́ yín. Ẹ stop láti máa wo fóònù ọkùnrin. Tí ọkùnrin bá ti gbé yín sílé tó tẹ́ yín lọ́rùn. Lẹ́yìn tèmi, arábìnrin yìí ó fún gbogbo àwọn obìnrin, ó fún wọn ní advice ó fún gbogbo wọn ní advice lórí bí wọ́n ó ṣe máa ṣe nílé ọkọ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ tí ó ti ṣẹlẹ̀. Ìdí náà ni arábìnrin fi jáde tó fi fún everybody ní advice àwọn obìnrin. Lẹ́yìn tèmi, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n, ó yá ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú fídíò náà. Èwo làbọ̀rọ̀ máa wo fóònù ọkùnrin, kẹ́ ẹ máa sá káàkiri, kẹ́ ẹ máa sá kàtàkàtà, kẹ́ ẹ máa sá kàtèkètè, kẹ́ ẹ máa wá nǹkan tí ò sọnù kiri. Òun ló délẹ̀ yìí o. Òun ló délẹ̀ láti last year ti Fẹ́mi àti ìyá ọmọ ẹ̀, because kò ṣe ìyàwó ẹ̀ mọ̀ nísìn yìí. Ṣé ti rí èèyàn ra mọ́tò fún ẹ, ó gbé ẹ sínú ilé tó dáa, ó fi ẹ sínú kíní ẹ̀, ẹ̀hún ilé ẹ̀ tó ti ń ta oúnjẹ, kò tẹ́ lọ́rùn, ó wá ń sáré kiri, òun ṣọ́ ọkọ kiri, òun lọ location. Ẹ̀yin olórí burúkú obìnrin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pọ̀ o. Ọkọ máa tẹ́ yín lọ́rùn, á fi yín sí post yín, ẹ máa wo fóònù ọkọ, ẹ máa sáré, ẹ máa wá nǹkan tí ò sọnù káàkiri, tó yẹ kẹ́ ẹ tapá mọ́ṣẹ́ yín. Tọkọ bá lọ láàárọ̀, ẹ̀yin náà ẹ lọ, ẹ kúlé ẹ káàbọ̀ ni. Èmi máa ń sọ, tọkọ mi bá lọ láàárọ̀ tó bá délé ni ọkọ mi, tó bá ti rìn lọ kò sí èyí tó kàn mí, kò bá má wálé mọ́. Níwọ̀nba tí n bá ti rá àwọn ọmọ mi wò, tínú mi ti ń dùn, tí mo ti ṣiṣẹ́ lọ, tí mo pa owó, tí mo mọ iye tó máa wọ ní àkáǹtì mi, àbí bóyá mo dẹ̀ ń tajà ní tí mo mọ iye gain tí mo ti rí. Tẹ́ bá dẹ̀ ní business, tọkọ bá kọ́lé, ìyẹn ò ní kóbìnrin náà má kọ́lé. Òun ló délẹ̀ ńsìn. Ilé tọ́jọ́ ń gbé tí Fẹ́mi fílẹ̀ sí, ìyẹn lọ parọ́ because mo mọ̀ pé Fẹ́mi ò yáwó kankan lọ́wọ́ báǹkì. Ibi tó tún ti ń ta yún ẹ̀, ó ti dáná, ó ti ṣe gbogbo àwọn ọmọọṣẹ́ wà ń bẹ̀. Àwọn ọmọọṣẹ́ wà ń bẹ̀. Tá ṣe ju yín bá ti pọ̀ jù, tọkọ yín bá ti ń gbégbèsè àbò ní girlfriend, kò sí ìtò kan yìí bẹ̀. Ẹ máa sáré kiri, ẹ máa ṣe oògùn sọ́kàn, ẹ máa ṣe orí burúkú. Owó ló délẹ̀ yìí o. Torí àṣà ti ending of last year, bóyá October, November àṣà, tí ọ̀rẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ náà tún jáde, tó tún bẹ̀rẹ̀ pẹ̀lú Iyán Aládùkẹ́, ìyàwó ẹ̀, tó ní àṣírí tó wà lára ara wọn. Torí ẹ̀mí ìṣe lọ́rẹ̀ẹ́, mi ì lọ́rẹ̀ẹ́ tí mo ṣe wà. Kò dẹ̀ ṣe pé mi ò lọ́rẹ̀ẹ́ tẹ́lẹ̀. Wọ́n ṣe ìkà fún mi, wọ́n betray mi. Nǹkan tí mi ò mọwọ́, tí mi ò mẹsẹ̀, wọ́n parọ́ mọ́ mi. Torí ẹ̀mí ṣe ọ̀rẹ́ kankan mọ́. Tí bá wà off, mo prefer kí lọ jókòó sínú bathtub nínú bedroom mi, kí lọ máa ṣeré mi bẹ̀. Torí nǹkan tó ti ṣe fún mi. Ẹjọ́ láṣìírí, ẹjọ́ lọ lé babaláwo torí ọkùnrin. Ẹ̀yin ò mọ̀ pé oògùn tí ẹ fi ọkọ yẹn máa padà bàjẹ́. Wọ́n wá disgrace ẹ ní ṣọ́ọ̀bù tí ọkọ ẹ fún ẹ lánàá. Àwọn ọlọ́pàá wá wọ́n ní pé àtàwọn báǹkì pé ó fi ilé yẹn yáwó àti ṣọ́ọ̀bù yàwó. Èmi Àṣàbí Àdé, èmi kí ọkùnrin tó disgrace mi, èmi bá ti disgrace ẹ̀. Tọkùnrin bá ní property, ó ní fáwọn ọmọ àtẹ̀mí ni. Property tèmi náà máa forúkọ èmi àtàwọn ọmọ mi sí, mi ì ní forúkọ ẹ̀ sí àjọṣe Mr and Mrs. Àṣẹ yìí ti Mr and Mrs. Lágbájá báyìí ni mò ń jẹ́. Ibùgbé mi ìbáyàn ló sọ ni mo pọ̀. Kí n ṣe ìyàwó olórùka, kí n wọ white gown, mi ìbẹ́ jẹ́ sàn ni mò ń.
mo lè fi surname ẹ ṣe second, mi lè yọ surname bàbá mi kúrò ń bẹ̀. Kí ni problem yín náà? Orí social media yìí gbogbo àwọn godmother yín, gbogbo wọn láre tó jẹ́ pé ọmọ kékeré ló ń bá wọn sùn, tẹ máa gbẹ́jọ́ wá, tẹ máa gbẹ́jọ́ ọkọ yín wá, tó jẹ́ pé wọn ò ní padà rí ọ̀rọ̀ yẹn, wọn ò ní padà rí yanjú. Kí ló dé tẹ́ kí n fúnra yín ní brain, tẹ́ kí n fúnra yín lọ́pọlọ, tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ báyìí nínú ilé yẹn máa gbé wá síta ni ọ̀rọ̀ yín ò ní padà yanjú. Gbogbo ọ̀rọ̀ tẹ́ ti gbé wọ́kọ mi ṣe bọ́kọ mi ṣe bọ́kọ mi ṣe bẹ́ẹ̀ kò sí èyí tó yanjú. Lọ́jọ́ kìíní àná tí Dayọ̀ Amusa àti Fẹ́mi Adébáyọ̀ tó ń jà, wọ́n ti kó wọ́ka ni wọ́n ti jọ wà tipẹ́, wọ́n ti jọ bẹ̀rẹ̀ fíìmù láti kékeré, wọ́n ti jọ mọ̀ wá ara wọn. Ìwọ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ sáré gbẹ́nu gbọ̀rọ̀gbọ̀rọ̀, ó fọmọ bú wúmà yẹn lọ́dún náà lọ tó lágàn ni. Stop ẹ̀, ẹ yé wo fóònù ọkọ yín mọ́, ẹ invest nínú ara yín, ẹ̀yin obìnrin. Àwọn obìnrin kan wà nǹkan tó ṣe máa ń sunkún pé wọ́n fọ́kọ mi ò side chick, owó ò lè dára pátá, wọn ò lè dára magí àti iyọ̀, wọn ò lè dára magí. Ṣé mi tó yẹ pé máa róúnjẹ sílé, máa wò pé torí ọjọ́ tówó bá pọ̀ lọ́wọ́ mi máa ra extra, máa ra extra. Kí n tó marry mo ti sọra mi dọkùnrin. Ìgbà tó yẹ pé àwọn òbí mi ò fi tọ́ mi bẹ́ẹ̀, kí n di liability sí ọkùnrin lọ́rùn. Ẹlòmíì lè dá magí, ra magí. Ní ìdẹ̀ lè blame yín, olórí burúkú ọkùnrin ló pọ̀ jù náà. Tó bá ń ṣiṣẹ́, ẹ ní jẹ́ kí ìyàwó yín náà ṣe nǹkan. Ẹ ní jẹ́ kó ṣe nǹkan. So tẹ́ bá fẹ́ fẹ́ ìyàwó, ẹ máa rí pé ìyàwó yìí ò wà nígbà pé láyé èmi tẹ́ pé iṣẹ́ tí mo ṣe mi ìfowó mi ra kọ́kọ́ fún àwọn ọmọ tí mo bí rí. Ní diaspora, mo believe pé obìnrin ló yẹ kó máa win ní custody ọmọ, ọkùnrin ló ń win ní ẹ̀sìn. Ẹ máa gbé gbogbo gbogbo bùkátà lórí ọkọ lórí. Tẹ̀lẹ̀ ṣe gbé lórí ọkọ, mú receipt ó ń tọ́jú, ó mú receipt ó ń tọ́jú ẹ. Ṣé mi lọkùnrin kan máa win ní custody àwọn ọmọ mi? Gbogbo nǹkan ni mo ní receipt lọ́wọ́. Tó bá ní lọ mú receipt ìjọ tí mo ti bí ọmọ mi, kí n tó ìgbà tí mo ti wà lóyún, gbogbo nǹkan tí mo rà, tó bá ní mú wa máa mú jáde. Mo máa mú jáde. Tí ọkọ yín bá fún yín ní 100 naira, ẹ̀yin náà ẹ try ẹ fi 50 naira lẹ̀. Ẹ fi 50 naira lẹ̀, ẹ yé ṣorí burúkú kiri, ẹ yé ṣòṣì kiri, ẹ yé wo fóònù ọkọ yín mọ́, ẹ yé ṣe ẹ̀sìn lórí social media. Ẹ̀sìn lẹ̀ ṣe, tẹ́ bá rẹ́ mi tó mọṣẹ́ ṣe tọkọ yín kó sí lọ́wọ́ tó wá túṣe ọkọ yín, tọkọ yín fine, ẹ máa sáré ogun. Ẹ̀yin dẹ̀ máa rorò máa yà látàrí gbogbo fíìmù tó jáde lórí YouTube lẹ́wọ̀, gbogbo nǹkan tí ó kàn yín lọ́wọ́ lórí social media lẹ́ ń dá sí. Ẹlòmíì kò mọ nǹkan tọ́mọ ẹ̀ ń kọ́ school, kò mọ kíláàsì tọ́mọ wà, á kọ̀ mọ̀ pọ́mọ ẹ̀ lọ school láàárọ̀ òde ni, kò gbéwèé ọmọ ẹ̀ rí. Most of àwọn obìnrin tó wà lórí social media kọ́ wò pé àwọn ọmọ mi ò kí lẹ tí ẹ̀kọ́ léèní ìjọ open day, ẹlòmíì ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, orí TikTok ló máa wà, orí Facebook ló máa wà, wọ́n máa kọ́mẹ́ǹtì kiri bí àgbákò. Tẹ́lómi bá kọ́mẹ́ǹtì báyìí, máa mi rí fún wọn pé ṣé mú máa ń bì làwọn ilé. Ẹ wo ọkùnrin tó ṣe ń disgrace obìnrin. Nígbà tí Fẹ́mi ń bẹ̀ tó ń bẹ̀ nígbà yẹn ò gbọ́. Ó ti mọ̀ pé ṣé obìnrin lọ́kọ ń ṣe, ẹ̀yin tọ́kọ yín ń ṣiṣẹ́ obìnrin. Tẹ́pẹ́ yìí náà máa ṣorí burúkú. Anyway, so ńlá ní ká wá sọ fún yín. Ilé ayé yín lẹ̀ ń bàjẹ́, ilé ayé èèyàn kan jẹ́. Ilé ayé yín lẹ̀ ń bàjẹ́. Ọkùnrin yín tó bá ní kọ́sítọ́mù obìnrin, ẹ̀yin lẹ máa lé lọ àti wèrè ara yín náà, ẹ̀yin náà máa sá fún ìyàwó yín kó má rí mi. Ẹ kó ṣe.